blogging kì í ṣiṣẹ́. You bully people to blog him. Bullying dẹ̀kẹ̀ ní àtànámọ̀rù Islam ò fẹ́. Tó rà Nábì sọ fún wa pé ní man kana yu'min billahi wal yawmil akhir. Ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtijọ́ gbọdọ̀ al-qiyamah falyaqul khairan, kó sọ tó dáa jáde lẹ́nu, aw liyasmut, àbí kó dákẹ́ kó má sọ̀rọ̀. Àwọn bloggers, blogging kì í ṣiṣẹ́ tí èèyàn máa ń ṣe tí máa fi lábọ̀. Èèyàn ní blog èèyàn ó fẹ́ tọwọ́ bọ ìjọmọlúàbí ẹni. Kí wọ́n sì tọwọ́ bọ ìjọmọlúàbí èèyàn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú Islam. Wọ́n sì láwọn fi ń wá viewers, àwọn fi ń wówó, ìwákúwa ni. Kì í sọ̀rọ̀ àwọn tó ń ṣègùn jálàbí ṣíṣe iṣẹ́ ni àmúlẹ́kọ̀ọ́. Kì í ṣe irú ẹ̀kọ́ tí wọ́n rò yìí pé ní wọ́n tọrọ pé ó máa jẹun ẹ̀kọ́ rẹ̀ kọ́. Gbogbo ohun tó bá ti tako Quran àti Hadith kò gbọ́dọ̀ sọ́nà ńbẹ̀. Ààrí kanú Quran, ààrí kanú Hadith ká máa fi blogging ká máa fi jẹun, ká mú lọ́nà. Ààrí kanú Quran, ààrí kanú Hadith ká pa nǹkan ìwọ̀ papọ̀ kálá fi ń ṣèwòsàn àfi ń wá àánú àríkà. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube. Ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ́ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò máa ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.